Bien fait, ma fille. Tu es un peu we ma once you know where we see you no worry a lot to go to the mate ya ge what we community to me ani you we iwaju you know them to ni we gele kama we o you see one no here are not the road oya mere ija ebe a fi mo na ja fun ame ani aga ba kan asun e ọpẹ na ire me gbese I'm marié, io sto a casa a sapere, ma non va su come moriò. Mamma buonico. We amagbere agbewe. Yo ma se wo aka ta ba se wo. Ana itani ba ni amu be ye. We gari me wo. Ai ki ari anyore na. Na. Omo ni wo. Ya simuna. Udah ini mau tahu, ada suara apa? Ya siapa? Ya ni. Udah, mau yang pernah try for. Mari cari kerja di. Aku yang ni ya siapa? George, Oyuro, Ogaro, ni ada kira cuma. Ini utama. Di tahu ya. So di suku. Yeah. We will do it. Oh, you know. I really be maybe we be. We are coming there. Oh, what I know. Okay, do Ime ji owe ni we person. Ime we ta ni di be kala mamu e ko ri e wo me wa do. Ma do me ya ro. Abi wo. Ade. Bibi Canada no de. Ayo. Oyiro ayi. Not them adoy. Awaju do amafin. Ime bi esin ya. Na gbe yan pa wa. Ba mo gola wa o di daku. Wata. Oh, ya be ko ya ri obuwe. We ni ya ri obuwe be. We da bi. Iri opo ire mo. Wo, da itinu wa ni we alaju no. Iri opo ire mo. We ma gbe. Aze peta ile wi awon no ya sisi mu. Ede o. Oh, ko ato wa pe. Na wa ma we go. Ise to we. E pa to pe. Ise. To gbe. Ni wa we introduce on we no. Eko ge o. Oh, ya, mi o pa ro na. Ya ji na. Ngene wali na, we kede. Ebe shana o. Ona pa ni gbogbo e. Maka gbagbe ma. Ojo. We si. E popo ni o. Ya se va na ta ni. Iga o we nu ka. Won. We ti mere de he o. Iwe ya si we na wa ku e. Dina ku ni ya fi ma. Ye la. Remember, I'm not also. Oh, you go well, so don't Susi, dale, mana. Dale, vaya. Yeah, je vois qui. Il me l'a dit à vous, ma femme me voit avec elle. Hey, il me kama wi alaza. Il y a autant que venir à Gouebogi. When you go Gina, eh, mais à côté, pas se mettre, pas venir voir passer. Il vous n'avez erreur. Ah, Daneje, Bimena. Il y a Bime, or que na ya Gbogi. Eh? Et Facebook ve WhatsApp na. Computer age, il da go o tawani a Gbogi. Je go Tonic Bebo. yes, sir. Tonic Bebo. Eh? Gebe. Gebe say, il faut mo probe ke ogina gbe. Ah, let stop him there. Yes, sir, no problem. Ya be gele no abe ya to we. Oma o. Sarah,
Saromi yeke. Sadadi. Nari. Aliko. Oyo. Chiewe. Ya do soro sinege nigare. Ya su wedo do. Emi school no ga tamanu. Okay. Ini go no. Adik Igbo work full semester na wa 250. 250. Ya deba. Ya codebit ya de ya transfer 270 your account. Oh. Daddy we say o. Open mo me. We say. Erun do wa ya zozo. Ìrẹ̀wé mọ́yàwó náà mọ̀dán ní kẹ́yàwó náà wọ́n tó wáyà wọn náà àbí ọmọ bí ọmọ ẹ̀ẹ́pẹ̀gbẹ̀ bọ́n ìrìkì náà wọn wàlú àrí èrà ẹ̀mẹ̀ ìmọ̀ olùkọ́ wáyà èrà ẹ̀mẹ̀ ṣùgbọ́n paná pàmò àwòyọ ìmú ẹgbẹ̀kẹgbẹ̀ nìyẹn yà ń tó dùn nínú wa ní ọmọ ẹgbẹ̀ wọ́wọ́ ìyẹn agbẹ̀rẹ̀ ìwébẹ̀ ìmọ̀ ẹ̀ náà wíwú yẹn àwẹ̀ ń ìmú ẹgbẹ̀ ìwúrọ̀ aja fi ma fi awe ati we si na me ya teme we me so waro ibi ya je school iya be dibi ya di school di ya oni man ya kole ibi ya kole ya owe ni ya kia wo do we inwe na me de yo pe to gugwe wo ya mera ogi me uga wa no ati we si Mr. Baba imekeri boy fu kole no bugwe we daddy wa me gbe me o alati we fi agimene eme ya teme ya gimene goze adi we si ya gimene goze we si ama teme we ide o we si daddy we si urere o aguyo ta lo ya jo ni be we si daddy ìyá pé àyà gẹ́rẹ́ ó gbọ́gbọ́n ní mọ́sẹ̀ ẹ̀ẹ́kẹ́ kọ́mẹ́ nípa ṣùgbọ́n èlìbì rẹ̀ àkùn ọ̀gbìn àgbà ẹ má pàbẹ̀dẹ̀lẹ̀ ìyẹ́ ti mi tọ̀ ní ìwé náà lè ọgbọ́n mẹ́ tí ó kọ́pì ọ̀rọ̀ rẹ̀ mú àkùn ọ̀pọ̀ náà ìkàmà yàtọ̀ ayé nǹkan kékeré dín ní nàní. ẹni ìyá mà ẹni ìyá kan ẹni ìtàrí kò rọ̀ ìwọ̀n 60,000 ilé ọ̀tọ̀ ni ó lè wáyé láìkó mánéjẹ́ bọ̀ nínú rí ajé ẹ̀ alámi ẹ̀rọ tí ṣùgbọ́n wọn kí ìwé ní fún bùnmẹ́ tí ó wáyà tí ẹ̀ kúrò náà ẹ̀yìn tàmà ń rí àárí igbó rẹ̀ wà ẹ̀wọ̀ yẹn ìrímẹ̀ ọgbọ̀ ẹ̀nù iye pú ẹ̀dẹ̀ àmẹ́lá igbó rẹ̀ wà ẹgbẹ̀kú mọ́gbọ̀n rẹ̀ ẹ̀yẹ mú ẹ̀ Saromi yeke ọmọ ẹ̀yìn kì í apá Saromi yeke ẹ láti ẹ̀wẹ̀ kọ́dà àwọn ọmọ ìpín apá mi ìṣòwò àmì gbogbo wáyé mi èmì nírà nípa ọ̀wá rẹ̀ wòrí àwòrán wòrí ọ̀dà fún ìlú ẹ̀ tó ń da ọ̀wá yìí mẹ́ ẹ̀ẹ́kìnà rọ̀ ìmọ̀lọ́wọ́ wà náà mọ́ làwọn di ọgọ́ni ejú ẹ̀ gbogbo èmì rò wà ọgọ́nu wẹ́lẹ́rì ní mẹ́ ìmẹ̀rọ wà bí ní ejú ẹ̀ ìwọ̀n náà bí ìwé ìnáwó ni wọ́n èké náwó ní sẹ́ sèwání tó ń da eré ọmọ rí yọ̀wọ̀n ẹ̀bọ̀ ọmọ dọ́dọ̀ mọ́ làwọn wòrí bí ọkọ̀ ní. yẹ́mi ló ka ẹ̀ bàbá ìyá òun ló ka ẹ̀ mẹ́mẹ́rin níjọ́jà níjí mẹ́tẹ́ àwa àrùwà bí a kí skul rẹ̀ ìwà ẹ̀rẹ́ ọ̀wá ìwà méje iná ẹ̀rẹ́ ìrùwà wọn gẹ́ ìwà méje skul yóò ló ka ìwà òkè ẹgbẹ́ òkè méje méje ọ̀nà fẹ́ kí ìwà méje ọ̀nẹ́sì mẹ́rin mi àṣọ wọn ni ó lè so wọn ọgbẹ́ ìdẹ̀gbẹ́ tó parí lẹ́yìn ọ̀wọ̀ ọ̀nẹ́sì ìrùwà ẹ̀rẹ́ gbọ̀gbọ̀ lálàwọ̀ ní ìṣẹ́ iná tó wà jùlọ
Efe, Siro one. Wapo here. Oh, Siro, artist now. I do. PG, I'm not Shani. Where's the dry? Come on, there, who now? Everywhere there you are. Oh, yeah, why you home? Mo sa po me ati wa ma we madu ari school. Na o ke mo wa so we madu ko ma. Ah. Iwa imagine mo gbe iwa ke school ma settle video na bi ro pa awa do ha ke we kan o se ni na we ne imagine mo gbe next week ah here na o we atana e ga na ti na no dey school ah when me many we science student we as student no hey e course yan e je bi ni mai we hu o sa si ti na dey school there o we so je to pa wa ro no what dey important the science student o so we can ti ye gbo we gi e no art class ah we say kakabo I de no gona de do yo women ya do tabi me imi agwa fele subject ni ogene yare ni ogene olane kai we say ife kwe kwa ona ife kwo pa o ma ni zege no wahala mo tu wa wọ́n kẹ́ ní àtẹ̀wé alájàgbé school máìrí nínú iná wọ́n kẹ́kẹ́ gwalinu na akpa igbe kokoto ya gwalinu na akpa ngiawu o ri ari ge ba ebe la wana ha o ya meti wa ugwe kotun we no ri ba we no wa ri ba iji ogene mata yin gwe osegene ya muna sukma imawo iyo boye inna no ma keke na mi we omangu na oje na emuna inoga kinu ni gba kuto igwale na mo ni amuna o si e mana sumu na ji e mi obiri mo ni wo bitana le we iloju o mi wina ni agbe gbe kipe wa ni jawu ni e wa ta kian mi we du ni wa ta kian mi jago ni wa le digo ni yawu e wina yawu dia mo ba ra ya sigo eri ya we jawu bi wina no ji ire no ye mo o si o mo no pa ai ira o ko ya ku e ku je school ari we school ko mu ya ma ku le u le la nu mo ya le ri ku e wa ri we wina ba no ene we wina yu ga wo go wa ke awa me we wina yu ya ni ga we ìwọ̀n ni mo gbọ́ ìwé mi yẹn yà fún ìyẹn yà lé tìrẹ mọ́tò ìwé bóni dáfọ̀ dẹ́ yà lé tó bóni dáfọ̀ dẹ́ ẹ̀dẹ̀ dé fún àwọn òṣèkàwọ́ àti àjẹbà náà polisi ọ̀sẹ̀ ìyàwó ìwé tánà ní wọn lè wọ̀ ọmọ oníwé wí náà ọmọ oníwé ìwé ìwé àwọn náà dẹ́ni wọ́n fà wọn lágùn mà sí mi ìwé àwọ̀ náà. ọtí yẹn náà yẹn bẹ́ẹ̀ wé lórí condition wẹ́ẹ̀jì no tara ile go ho dai kebe dire we go ime ya mo pita do wa go mele ate ma gbo te me ubi igbe yo bobo ate ugbe ja o give you go that ma mi wa ya se ai asi o na bi gwa ya wina mi wina wa te mu bi bo ye ba se go gwa na ita ma mo ori ba se me tu wa ko ki me ni bi o ya yo ko pare ba o ke no o do mi 12 wa mu ma ya yan o mo o ke lo rojo so do I dey talk to la dey spinner omuyo de ku e ije wa ke monare wa ke biona ije gai we mi ni bi ya ji ni metubi mi binu wa ta ba we ya o iwa lo e ya o ni emi ni go ya kuku wa ya fe kaviti no ya ya kuku ya me lo e ya o e da mo ye da mo ke yin hello you go near black and white 200 go down 100 ra you the money no go good we me go you go dey pick up oh excuse that day machine you go wa I no down do o iwe igweta lo
Obime. No to tani eze no tani kuda. Iwa me na we ni tiewe. Ni mave izio ni mave gwa. Kwele se no give rigore na yari ebai. Eri me ama wa asuse kia. Ha? Era pa ofo no rigore ma ya yari ebai gwana. E ma veri onia. Ha? Iwo no bi akobu were no be si mave alu. Yari ebai. Ni mamu lo visueta na eze yoni. Mo ye ma gbo. Ah, mi. Ba mi ewo. Mi ro pa. When you can wear in no de. Udupo me ya ye le degbe. Ina gbe. Mo teta ma me wudi do iwari owa. Ijaje mi ro pa so mi si mu. Oh, ni no. Ibi ro pa so no. Ikilimana wina wudo. When we tinya you know gbe yo igbere. Ibere di yan me fi adie beside wudo. E fi my so mi ro do abi fi ma die do. Media. Iwa ke no de ya bi o te. Wa di o wa. Ha. Ya di o. Sa we se afia ma no fi am fi o. Ina gbe bo isu no. Ha? Ina gbe wina ne government gidi no ma ge na ni yan ari no abe na. Akwo emi o mai. Ina gbe wina ye do na me o ye ba ma bi e wina ese de ro. Ye ya kokko mo ya e. Anya de o. Sa we se o de ri o no sa we se. When we manager we complain. Ni wa we make abo. Sa we se. Ye kino ma kino ma ro eyin wa iri mere. No na. Ti. Hello. Okay. Oma. The what did you Mama. Rere o. We are to Mama. What's the name you say? Sawesi. Oh, kuju. Odo iwo. Ore ma. Ngudi mani ya. O me be no iji e. So wa bi ro wa be la jo he. So, wo so mi. Inye no kwa no. Ena. Ni o ya ri o boy mo na ke aje. O ni life meji. Wa big make a man gwali munala. Ero ade akwe wi akwe. Wa ji. E tota iba e wa ro. Ima eni ha. Me ma ki me ka aje odori ni ha. Eske sigaro na. Ti me we gboge ma ti obere gbe. Ya ti we no ade da. Osi ni ro wa. Ni ba wa ro wa bi wa ro. Wa. Mo ke ki video ni ha. Ni ko anu ge ni a me pa ni to na edo me ji ra. ni mo aje. Ma di copy no redo ti ha. E wo ha wo. Hello, you want to tell me why you my brother? Hello. When I was born a money, Iwe. hello. If you know your guy, I will come in. That for me. When you will let say. You go around, brother. My brother. When I was your boy, you know. Of course, but I will go on. Okay, couldn't be a man, no dig beji. Then when I am brother, dig beji. A woman and women America don't ever know who marry you. In a one of come in. Do have Bill Sola? Well, Sola, when a bit of Boamio. Also, give me. What is in Wyoming? Usono ka biwe oji we. We me se do ni ai. Ha go agwalo kine especially gida na bitiwe. Wala. Oma we ri aje modere. Ni we do ni suwo wa. Ya do lo do do mi o. Na ti o. We se la gun ego lo ja gun gbere ewo wa. Wọ́n ẹ̀bùn ọgbọ́n. Yàgùn ẹ̀rí ìbà yìí. Àmọ́ o. Yàgùn ẹ̀rí ìbà yìí fún ìbà yìí mẹ́. Bí wàá jí náà. Ìwà yìí dé náà, ń jẹ́ kí ẹ
Babe. Babe. What's your name? Yeah, you're up. Everybody. In Bosa. Okay, Owana, Mwanya. When Mutu Wagani, only the 50. Nick no row, anything. Near Mobin. Wagaiva. I'll give one woman. That's everything. But beg away where I live on Bira. There they are. The law of my work will not have any power. But by what I'm aware, I get we do. But maybe our how we are going to take the reason. You could not row. Oh, wow, West. Leave what I'm aware and what I want you are fishing. Mamma, she never moved. I don't know, pulling her. Is she? On a told me. On a told me what I want to know what messing out. Oh, you are hidden words, Jenna. Oh, ya mean we were not women with our woman. Una gbera keke na pe, una gbera auti, una we mene veza. E votro, e chieke, una hu ado me muza agume gwa. Aw ma de gba no we ye. Wo ma tap you we. O jaga so mi o dame be. E we bu e Canada, Iki wari. I bege. O won ya dia singo, u kwa lo. Ono ya dia singo, u yira bi jo ya na. E mo o vi ka kere u gwa lo. Mo mi wa. Mo he ya sun e. I see what my neck bear. What the right bet down with Gumegua. He goes in the see what you would pay you on. He keep us here. I'm saga. I will have a yellow cook. I can't tell you. Also, my way. My have to try Madam, you beg you, got more now, where you beg. Oh, God, I'm not working now. Who was born on? If you're going, if you're going out, or how you go? Who did you get? I don't get you. Oh, back. You don't jump. If again, you want now. Mommy, marry. Qui met pour quoi non? Dans mon nom du soir. Ça n'est que pour même non. Il n'a pas qu'à dire le pavillon. Pour un moment là, ouais, il va lui faire mon bout. Dame moi de ma vie là. Oh. Dame. Main. Dès mon toi au camp. Tout gagner ça de l'Ouibona. On gagne bien. Qui gagne à quel nom? Ouais c'est. Oh non, mais ouais, c'est dur. Vous m'avez même. On va me connaître là-bas. Il me voit là. On vient derrière moi. Ah, ok. On va y aller nous prendre. Oh, bah. Ah, bah. J'ai mangé. Oh, il sait que. Il doit prendre une médecine.
You are going yourself. You don't work Canada. In Mojo, you got to one. Today, my dear, and where to do. Who's our more son of a power? Why, we got my name of our job. Sorry, Baba, Benurami. Then I will not see a baby. I'll be table here, Benujana. Sorry about your You. Yama so me. Iwawu. Iyobo na Iyobo pia. Me wala nina. Ye funye. Iyobo. Na te yigoke. Oke no ko ba lo. Oyin yi ikwe lori e. Oyo we lo megbera. Imawe iri wa e. Ai! Ima dagbon ni me ije na. Dagbon ni me wa je na. Aragbon ro si edogbo meji. Iye gbin ya do le gbe meji. Jupon iri abe agbon o dawosan. Isi ni megiri okin aje. Imegiri okin aje. Iwa ye gbe fi han. Igbe mi ya fi han no mo kan me. Gbe no yo me. Ege ngina na ro ime wo yo bo titi. Iga koede daddy dede. Ebra pa ire daddy ma dede. Pa. Yo bo iye fun yen. Kai. Ogbon aragbon. Ona mego ofe ko no me ko yo. Igo rero. Emi ya fefe no ro me gbe na o keke na mo mako. Isogo me e ki oya e pitan wi e ma ra me va ni. What day I met him? Ew! Ipa! Dagon lórí àmì yìí jẹ́ náà. Dagon ni mi wá jẹ́ náà. Iyaba! Iyaba rẹwà! Ẹbí àtàmà ẹ̀. Iyaba tẹ́tẹ́ fún mi! Sáàmà! Ìṣe ni àpò ìpàṣẹ. Ugwu nẹ̀! Manaka kabowa logo nena imi ga nota de ya kido bien en una mano le va se va iri o ya ga mama se do ni gbe o ma ni gwa lona o wo ha o ki ko ja ji emi le ro ino wa ro ni wa ro da e wa re iwe do ha ma we no fun egbe magafo o da fo e o te no ta ko bi ma o da fo ma do awon ni o ize wa ga ibe kike ya no iru du ima ya fefefe iye we oche yo go pa ni oche yo go pa ni ya se gbota fi ni ya iwe ni wata ma no gun me yin oda fo no da fo mi ya oda fo ni no ti agboda fo egwo o ga ri erin ta no igba ya oda fo ni ga go egwo iye ke o lai no la wo gun me yin oda fo ne omo wa ya se ima onodo mu e ya fo me la wo wo la sister wo gu wa je mi e no ma yo o wa la no ma yo o le gbogbo la o e ba ni ji e ma na wa de you will tell you that for all fail your bomb so you know what you are done you feel go kwa mu ma then name and only take up chair no e no wa se na uwe a what then you no do afilo kwai no ya wan yo filo go kwai ina do afilo go kwa butu ima oma ene no wa tana sister opa mo bi so papa no bu me go ni agwa mi arele ya be go ego ya be ni ota ene ya no wa be tana ene ya de ya no ge ima oni te gbe fi we lai ma odo fun are gun ka me ge o tawe no da fun we o tawe ni da do no we da do ge gbe da do ge e oni tamawe tamao Nayo, tete no ivelani. Akere mi.
já de matar. Água nem não. Nem bunho nem nada. Dano filho gokwa. Aí bate opche. Odimi. Não tem bunho nem nada. So pokpa no pora na wa pa. Ko wa de wa do go. Jeje mi na wo ese o to ta. E ki a obi. Ya obi. E wa ti wa zemeta lady obi na mi ma so ni. Pokpa ni ku ba wa ya ke ni mo bi ma ta bo na no bi obi wo. Ko ni ya jaji. Wagwe if you go here you be bien ko pa dibo do o fe wa ro to ni o se na wa o ta bien wagwe ba ro ile pa ma du pare isne bodan wa te nya be de ile to de ma mi aru wa ito ro bana ru e wa agbo fa be wo wa to na wi u wa de tian abe ma benu bi ma do tuta be diana wa je be do boga e dian e o na je be jise o wa ma be ri o sa dian im no wa mo bo mo ma re o wa ru de o si ma ni ga o si ro we be no ije na irinya bi me wina ege ma ya re school we nju bono wa je mi ma ari ba wi e e ba van e ba ta o o sto bi ni wa so bi ne irinya na ye me wina na o wa je me nu wa wo na ku boku gbe na ri jo bono no de na be do gben exam ni ala na ujo bono oti mani bi no se me rai wa pa age do ge mare school o wa ya ni ka ka ko na lao na koko kugbe na ujubo na nne oma yinu wa mu na yinu e wa no wewe esme buta obe me ya bi mi anu be kwali go ri ba mego ni me na dide are no ya gbesan it boy de ba ni me wa be de power se utana uwe se me utana eni meji iko ni me ate ya pe iwo wa ya be ila dia wo ri bai na ya pe na ife ko pa no ga gbe ati ye mo ti wa oge ba me no po pa osupa ni ta ma ibe owu du no ke do owe ra iwa si ba ni e hotel ni owe wa danyo ne mo ya ni de ba owe wa danyo fili go po awun yan aro e bo to owe ra ti e share oge to ta ma mi mi na to gbe mi gbe na wa sun na wele ya o ma wa me ke ni ante o ma edu egbe kile ni ana so pe ke ni ade wa mu e o ori o mi me so to na ebi no wo eje mi no ya ta ma mi me so to ije oge ne mata na wa gbo de na te mata opono kama we ni oni mu egbe na dia oni yosile oligi egbe na wo ya meta ma ngwe en se we we baba ti do egbe kibere o so po pa no mi bi ya o ina gwe ohun eke wa do pa wo wa ade dogun e o mi o ebo do ma mi e ba ni eke do ta we be ge ba ge ije ni wa te mata ma ohun oge iri e bi ya kwaji yen eru mo ya eru ra ku ni abo ma de ya do ta le oge ni ata ya tana de zele na yi uwe wo ko ni ge omo oge o ri wa kibiri e ge o bi ani ri wa ni e ka of be ni ami mi awa ka wuye mu wa la wa awe ka ami e pa bi na bo si na awa bi ya de to o to oge o wa o we ba o bi ani mi no ya yin ye o to oge e we gun na mo je na e baba we gun na e baba yin e je na baba yi ja baba igun ati o ti baba baba ta ta we tell me no la e ki ma o do ma mi oni se me we ya mo Meri mo wa yi kun. Eli ya mi wa ta sin yo. Iye ya mi wa ta sin. Eli ya mi wa ta sin. Mo ma bi yo. Mo ma bi yo. Mo bi yo. Ta ma no ma to ra yo. Yo bi yo. oni se Yo bi we. Lẹ́yìn náà bẹ́ẹ̀ mú wọn àti ẹ̀ máa ń tẹ́rọ wà sí. Eli ya mi wa ta sin yo. Ye.
So eru ya one. We are going to well aye. We are going to well aye. We me we me ni opia. Ya gba ko ya won mani. He go lost the love we get for you. Imawe agbera la eja mejo. Imawe agbera. Je gbe mo. Oni se pẹ̀lú pé òtọ́jọ́ wẹ́ ti gbé mú báyìí wọ́n yà bá wọn. Èmi wẹ̀ tá ni mẹ́ ọ́n nìyí òkú àgbélá mi wọ́n ní ìnàrọ̀. Ṣé akíyan là ọ́ akíyan. Ní pàtẹ́ máa gùn wọ́n ní ìnàrọ̀ wọ́n lọ bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ kó lè àgún mi kọ́ ẹni ọ̀ ẹni wọ́n bí wà. Yé wọ́n bẹ̀rẹ̀ mẹ́ kò sí òkú state in this house. Ọ̀gá wú. Làwọn akíyàwó tọ́ ìmáwé àgbéra ẹ̀yà mẹ́jọ wọn. Ye ọwọ àti ẹ bá wàá rọwọ àtàmà ẹ ọwọ erúta ẹwọ tó àgbẹ. ọwọ àti gẹẹta mo mú mi àgbẹ. Ye nínú ọwọ tápá ó gbódì ara ọwọ dà mí ẹbí ẹ bàbá sí ẹ ọdẹ kankan rà tó sí ebe ọkọ ẹjẹ nù oníṣẹ́ àkàbí oníṣẹ́ ẹni ibi ẹnẹ̀nẹ̀ má gbẹ wá ní ẹbọ mọ́ láì gbẹ o. ẹ bàbá ká fi mẹṣin ní àti ọ̀pá kébẹ̀. Ó ní òwe náà mẹ́gẹ́ ẹ bàbá ká fi ọpọ́n kébẹ̀. Ọ̀nà ọ̀bẹ mi ẹ̀ mi nọ̀ta. Yọ̀bọ̀ olùgbẹ̀tẹ̀wẹ̀ ìgbọ̀gbẹ̀tẹ̀wẹ̀ wẹ́nọ̀wẹ̀ amẹnọ̀rẹ́rọ̀ bọ̀dà alúẹ̀. Wọ́n fi ọbọ̀ yìí òwe ni ìyàn kan ọ̀ fi ọbọ̀ yìí náà amẹnimẹni wọ́n mi yà sáré ní mi mú nyàwó yà mọ́ adéwádò sáńsá yorùbá wọ́n máa mọ̀ lè má gbé kọ̀ wẹ̀ ńdá mú ní yà kú ẹ̀ ńdá yà kú ẹ̀ yẹ wọ́wọ́ àwọn yìí sẹ́rẹ̀ gbòòyàn amina wọ́n lọ ẹ̀nà mi wọ́n lọ náà lọ́wọ́ yẹ sọ́mi náà yọ dọ́pọ̀ náà pọ̀ nù ẹ̀ dọ̀pọ̀ náà pẹ̀ nù wẹ̀ náà nù mi náà mú wẹ̀ náà dọ̀pọ̀ náà pẹ̀ nù ẹ̀ ọ̀yà wọ́n fi ọ̀rọ̀ tó yà. Ọjà ìgbónígbòmí náà jẹ gbòmí máyé káwọn. Gẹ́gẹ́ náà ní iná bàtà gẹ́gẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́dẹ gẹ́gẹ́ náà àwọn gẹ́gẹ́ ọmọ gẹ́gẹ́ ẹ̀fẹ́ yọ. Wọ́n ní ìfún ẹ. Yọ̀bọ̀ náà tẹ́ yí gógè. Kí ló rí sáàmì bí ọmọ kan rẹ̀? Ọmọ bẹ́ẹ̀ náà mẹ́ bí ẹsẹ̀ náà yẹn. Ìmọ̀ sẹ́rí ìwà yìí. Mọ́mí! Ìwé mi. Mo ẹsẹ̀ wà á dìrọ̀ bọ̀dà ìbá. Ìmú ẹ̀ bá. Ṣé. Kí àwọ̀. Ìṣòro wá sí ní ọ̀. Àfáfà ọdún ni àti ìyàwó yà. Láwọn ní ìgbéwé náà gẹ́gẹ́ ìgbé nu làwà. Làwà. Papa, I want to come Marina. What can you not be away? Where man? It is in the well. So, man, when I do go and away. A may wear a money, we yake, a man or you bossy. So, man, or you ain't seen me now. I want me, you will tell you where no matter what. You tell you, you go back and tell you. I will not that. Wà dáná ti ọ̀jẹ̀ wẹ̀rẹ̀ ṣùgbọ́n wẹ̀ àìnáwó ẹ̀mí wẹ̀ ọ̀dọ̀ gbàrọ̀ ṣùgbọ́n yóò má tù wẹ̀ bàbá ẹ má tàbí nínú
ati me o ba ke ni ta na wa so mo po anu la o wa dan da ma wa so da wa da la wa o ri àwọn wa ọmọ ló tẹ̀ mí ní kí àtúgbò ní wà á rí ẹ̀ láti wọ́n pa náà ní àdùnmí àgbègbè agbóhùn ẹ̀mú òkè ìrè kíá ẹgbẹ́ ìbéèrè ọ̀ma jẹ́ súnmọ́ iye yìí bóra ní agbóhùn ẹ̀fín yẹn ọ̀nà ìjọba ọ̀sẹ̀ mẹ́ nọ̀bẹ̀rẹ̀ òdò àwòrán nínú àyàmí yẹn zẹ́bọ̀ sí pé bèbí ẹ̀ sí ìwọ́ ìdí ọkọ̀ pa rẹ̀ ìdí wọn ìdí ọkọ̀ sẹ́yẹ̀ rẹ̀ náà yẹ́yẹ́ pàwọ́ yá dẹ́dẹ́ fún ọkọ̀ ẹ̀ ọbẹ̀rù àwọn ọbẹ̀rù àwọn owó ṣe àmì kan yóò fún ẹgbẹ́ ẹrù fún àwọ̀ ẹ̀jẹ̀ máa yíbu yìí ọwọ́ ìṣẹ̀lẹ̀ wọn fẹ̀fẹ̀ yẹ̀bù wẹ́gbọ́n ọ̀wẹ́ àyàn àwọn fílù wọn wo òkùnkùn ní jà ẹ̀dù tí àìwọ̀n náà owó bàwọ́ sí máa pàdé nípa lọ yàwó ọkọ̀ pa àlàlọ́ gẹ̀fà ẹ̀rìn náà kọ̀ pa ní àhàn ìlàlẹ̀ kàtọ̀ ó wẹ̀ mẹ́mẹ́ à ẹ̀rọ gbogbo ọ̀nà ẹ̀rù wọn yìí ẹ̀ ò tó wà bẹ́ gẹ̀lẹ̀ kù mẹ́gun à ó bẹ̀ rí ọkọ̀ yọ. Bàbá sẹ́kọ̀ ẹ̀ ìkú ẹ̀kọ́ tẹ̀ mọ́kọ̀ tètè lọ́kọ̀ yìí gbẹ́gbẹ́ mọ́kọ̀ wẹ́mọ̀ èyí ọ̀nà òpìá ìdánwò wà pé láṣẹ ọgbọ́n mẹ́rin ìwé àti sí báyìí yóò mi wọ́n yàn yóò yà wọ́n yàn bàbá yóò mi wọ́n yàn bẹ́ẹ̀ tẹ́ pọ̀nà ìbùsùn ní ẹgbẹ́ ẹgbẹ́ àti tẹ́lẹ̀ gbọ́dọ̀ náà. ẹnà kò bí náà yìí. gbogbo wa ọ̀nìṣẹ́ ẹgbẹ́ gbogbo wa yìí agbẹ́ mu ẹgbẹ́ mu ẹrù mẹ́fẹ́ bàbá ẹrù mẹ́fẹ́ ọ̀wọ́ yẹ pé ẹnà kò bí náà yìí. jẹ́tọ̀ jẹ́tọ̀. Ubeke iwedo ni a. Ubeke iwedo. Mama. Mawuwa ara gbe wo. Ebi no osi em. Na won do ma ya ni meta ni no sunu na ofu ni. Ala. Ya ba gbe lo. Men. Eyin ra gbe na gbo mo. Ọ̀tá mi gbe. Ifi o sagato wa. Ifi e wa gere. Oni ko ni ma bi jin ako. Oni plan ni ara me. Ni mi awo. Imi àti kẹgbẹ́ yìí hàn ẹgbẹ́. Bàbá. Yóò ní àgbo ìwà ìwọ̀n bọ̀. Abáde yìí. Ó ṣàkíyàtọ̀ ìbẹ̀ yìí mi. Yóò ní àgbo ìwà ní èmi kí náà ìwà mi rà. Òwe sì. Ẹ mọ̀ ìsinmi ó ṣègbè wẹ̀. Ó níbi àti ẹ̀wù wẹ̀. Wọ́n pa ẹrú fí ènìyàn ṣe ni. Wọ́n pa mi wáyé wọ́n rí ọmọ òwò wánà. Bàbá wẹ̀ wọ̀ rí. Òní mi ò rí mọ̀ rí wọn. Wọ́n nà tọ́. Ẹ wọ̀ rí. Òbí ẹ gbàwẹ̀. Ẹsẹ̀. Òbí ẹ gbàwẹ̀ bàbá. Òbí ẹ méjì gbàwẹ̀. Bí ni mi yọ̀ rà mọ̀. Wọ́n. Yóò yọ ẹ́. Wọ́n nà tọ́. Yé mi yàn. Wẹ̀ náà wù lẹ̀ bọ́n. Ìyá àgbẹ̀ tó wà náà yàn àdó la. Wẹ̀. Wúwẹ̀ àwú. Wẹ̀ àwú. Ọmọ ni mi wí ló la wà lọ, wí la wà lọ. Wẹ̀ àwú. Ẹ̀wẹ̀ ìlànà yóò fẹ́ dànù. Ok. Ọ̀nà mi plan wẹ̀. Ọ̀nà mi plan wẹ̀ ni mẹ́wù. Báwo ìwúwe náà pa ni? Ọmọ ni mi wí là wá, ó là wá. Ṣàgátọ̀ mi ṣe ní yẹn là wá, kó ní àbínú lọ́dọ̀ la o. Ní ẹ̀fọ́ nígbà nínú ọ̀bẹ mu wa. Ebele àwẹ̀ kálọ́pì yà yé wọnà. Ẹ̀wù ìwò owó àwọn àgbéyà. Ó wá sùn wa. Ẹ̀wù kì. Ebele ayi mẹ́. Ẹ̀gbẹ́ ẹ̀wọ̀n wọ̀nà. Ebele ayi mẹ́. Kálọ́pì bùn bàbá. Àwọn ọmọ gbọ́nà. Wẹ́bọ̀ wà. Wẹ́bọ̀ wà. Wà kókì mẹ́lẹ̀ bí ó wà gbọ́gbọ́ wa. Owó ló yá òjì. Ufe. Ó gbọ́nà. Wọ́n mọ ìlú ẹ̀wọ̀n ẹ̀. Ìkìyàn. Ìjìgẹ̀ yìí ráyé. Ìyẹn náà ẹ̀wẹ̀ ìbẹ̀rẹ̀ àmúwẹ̀ ẹ̀sùn. Wà sùn wa. Sùn mi pa.
Radogan, wa. Ni ya wa ya fefe. Velu wa be plan. Ini me be plan. O we di siga ya kebe bo. O e bi no kien ma bo e. Onyo. Igoro. Osemun wesi. Gay. No mo ko ka oni. Kege na pa. Utie me la de ba igodun ri eme. Ori etime. Gana pa ya to me mo gbe no nyawa. Ya fa kinie. Ni ogo no ko beri yo. Wa de ko ne. Odo mi o. Olo me gbe. Agba ti wa ge go wa mo wa di pa yo pe. Eri ya pe. Obo wa. Be manyo. Manyo. Igoro. O ko di o be mo. Ni yo wa. Kinie mo gbe no nyawa mo yobo ni yero me gbe. Yobo. E ma tagili no. Mi na ko wo wa na de bie palo na do awon madam. Awola ima egu egbon iye denu e gu ego da fo. Dawo ha mi ti gu egbon wo wa me ine ti gu da fo me gu. Yobo. Ma. Una di ma na do awon ebie. La o ya. Ina palo wo wa ndo we no heke nu awo wa. Wa ima mi o ina ege bie palo. O we ga de. Egu ego da ma yobo. Madam. What fun. How old are you? I don't know. Take it easy. I will. Oh, what time ya lo? Na e de bie no, we ka da wani. Ya ida mo ne de bie no, ike mi awe. E bie, e ma kile no. Una awe bie, yo bo. Una do awe bie de pa no. Na se ya yo wa. La le, una pa no. Ni me onu ti wa we ya. Da be ka. Tota. Ina obi wo se ina ina do ha ma wo ha we no yin ya no no so ta we uwe o ya o madam lo digwe digwe to jobo to ke na pa wa wo te una di na to we bie una to we bie e gbe wa yi la no ya ko wa wo e ko se to wa me enire ba na go tamaye we ke ya wa wa de bi mi wo se wo se don ke na pa ima ni e mo bia le wa o digo ya bia yobo bisoro le lo wo kan ri yobo bagbo le lo wo kan ri o wa mo ja bagbo le ko da o ka mo ne bia ido bo o dua be la bi ke ja iyo gbe wa yi ibo ko o le ja de o Yobo. I'm going. Sorry. Uwadiae. Umami. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́. Baba wọn. Ana baba mu jane. We ma we. We nwanyo gbura agogba. Ha? Isha, Oni? Ha? Baba. Oni wọ́n sún yìí. Baba, anyo. Mi ta mo. Wa do wa. Wa di ko pe obi on de la wa. Ah. Mo ta mo. Ije wa be sire ba. Ona wa mu we di ko ka ma we e wo tu di ko tu ne mu bi so lo. Ike. Wa sa na na. Wa sa yo ne. Ibe. Oni. Irú àwọn wa gbe mi dada. Ṣàwọn gbẹgbẹ ni irú we wa gbe mi rí o. Era o. Tẹ́lẹ̀ yìí ni òkú wọn tẹ̀ náà yìí. É as duas manos lá. Ah, vai viajar, vou viajar com você bem falou. É o dele no aí. Mano, vai eu com ele. Já falou. Não viu bem minha lá, olha, agbe wa so, wọ́n no ti gbe pan la, olha, agbe. Eu não vai ver oni. Sabe o mi down. Ni do manyo na has wa won kere. Don mi ame ma, yo no wa popo no yo no me pilesi. Ah, é de pita. Waka. Yi cha e has popo no yo nya we da na yi. Ẹ mọ̀ wúyọ̀ pa. Ẹ bá fọwọ́ ẹbẹ̀, wọ́n á ṣe àwọn gbà. Ẹ kò gbà ẹ̀ bá. Ẹ ti mọ̀ wú. Bẹ́ẹ̀ mẹ̀ mọ̀ wú. Àwọn excuse me. Àyà àgbẹ̀ àsìkò wà ní ọ̀fìn ló wà gbẹ̀ nìyà.
jẹ́ náà kú yìí. Ìyá, wọ́n náà gbà fẹ́. Ẹgbẹ́ra àwọn ẹ̀rọ bí jọ rí. Ní ẹ̀fẹ̀rẹ̀ wáyé. Gbàgbé ní bẹ́ẹ̀ rẹ̀ sí. Tẹ́mọ̀ ṣe sọ pé mẹ́rin náà yóò jọ náà yé bẹ́ẹ̀. Àwọn tẹ̀wẹ̀ tẹ̀gbẹ̀ gbé. Wá sọ ní ẹ̀ ó ní ìwé wá bẹ̀rẹ̀ ní ó ní ìwà amúlẹ̀ ní ètò. Ìyọ́rẹ̀ náà ní ẹ̀mí ayé òfin wà. Busaga. Why? I'm a dad. I ask boy, Odime. Talk. Ogwe agwa magwa, era bi jwa ma be kokwesi. Ogwe ask boy, Odime. What matter my erugwen? Where ask boy? Busaga. Lelo ha una mo fe agwa. Busaga. What matter my gedan? Baba mo wu kun we wala. Jesus. Lewe jola mi. We agwa. Lewe jola mi. Le crise. We gbelu. Mo jola mi. Gunwe. We agwa. Era bi jwa ma be kokwesi yi. Yeah. Yomo bo ebo to ni. Lawa. Busaga. Ya busaga wo wa. Ya busaga wo wa. Busaga. Young baba. Iṣẹ́ di orí ẹ̀ lélẹ̀. Yé. Ìyàbọ̀ àwà. Wọ́n ní gbẹ̀wà yọ àwà. Ẹgbẹ́ wa. Wọ́n ní gbẹ̀wà yọ àwà. Ẹgbẹ́ wa. Kúdé. Wọ́n ní láwọ̀. Wà wá tó wà. Iṣẹ́ ìbá. Wọ́n gbàgbé. Wọ́n àríwó wà. Gbéra àwọ̀ wà. Wọ́n ní gbéná sí erùgbẹ́ ẹ̀yẹ́. Gbéra àwọ̀ wà. Ọmọdé ọ̀ní ibẹ̀ náà yà rẹ̀ pa. Denigi si bọ́ná. Wọ́n yà mú wà. Pépé. Ní àrí ẹ̀ lélẹ̀. Wọ́n rí lélẹ̀. Èmi náà ní àgbà ayọ̀. Wọ́n bá yẹ. Wọ́n lọ́kàn. Wọ́n lọ láre. Ọmọ náà mọ̀ ẹ́ wọ̀. Wọ́n ti pín fún pépé. Ní àgbà ayọ̀. Ọ̀gẹ̀nẹ̀. Báwo dọ́? Kí ni a kí ni sọ? Mama! Mori koto gbọ́n. O pe ọtí ẹ̀. Ìyàn gbà. Ìyàn mi ò ẹ̀rọ wò náà. Bíbítì. Nínú ìdíyané. Ṣé màmá ẹ̀ dé? Màmá ẹ̀ dé. Mama, I believe you. Hey, it's a mama there. One day. Mama, my auntie was a my wife.
Ai mommy we. No no eti mo bio a. Ima ha mo no eti me mommy. Me gi wo u ya doge negwe. Lare o. Me ma ha mu we wo gwana. Uwe o, o tane uwe o wo idi ne yo wa. Ke na pe de we na we. Ke na ba mo ni wo yo wa. No ka we no, ka no. Ya gi o u ya doge negwe. O ha go try. Ina be won de we tene no imani mi we mi obiani. Me azwa. Me igaye de pe la ba kana da imani de. Eni uti ebo, eji a. Imani me. Gasi me mame. Me. Si me mame. Edri what am I? Imani de gbe mi o. Me. Ite me yo si o. La o mo mi. Ume mommy we. Ai me do to ri ma we na. We cannot. Ope ma sign ni. Yo mommy. What the betty mommy? Chocolate is dying. Ume ejwe. Your sister. Nye boy. Nye. Ofone. Uge na go e. What are you doing? What are you doing? What you doing? What you? When the time? Your boy. Your boy. Abi oni go e fe. Ayo la o. Oni go e. La o. Oni go e. Ijeme. What you doing? Or it was a teacher who do ye papa by who got tira. When the time. Yahweh be where you can have your one. Here with this. And also by the why would you put us forward? Who do I do the weather? When the time. Get to me. Get to the way you do the way imagine about it. Get here, Wait. No, you didn't. Wait, look here. Don't you go. Bada. I'm going. You must know women now. But they respect it, I mean. Every day on me. When I get boys, let me go now. You know what to bruise it. Ìwọ kan wá wà pé wà tọrọ náà wọ́n. Dàmí ọmọ wẹ́wọ̀ wẹ́wọ̀ ayẹ pé èyí máa yára ìwà. Ọ̀gá mẹ́kùn kọ́ ọ̀nà. Ìwé ìwà pé wà. Broda. Pé broda wọn wà náà mẹ́ broda. Ìwé ni wọ́n lè gbé kàmá ẹ̀gí màá wọ́n. We can't do it. Oge bàyẹ̀ bá tari mẹ́ta wà náà ẹ̀gí màá wò. Ọ̀nà àtún ẹni ẹ̀gí màá wò. Bẹ́ẹ̀ni àwọn ẹ̀kọ́ àwọn ojú ìṣẹ̀ yìí sì lè fi ẹyún mọ́ àgbẹ̀. Àdàgbé tó nínú ọ̀hún gbé ẹyún mọ́. Yìí náà bí wọ́n bí mẹ́bọ̀ yìí. Mẹ́gbọ́n lè wọ́n ní èsù ọ̀sùn ẹ̀gúpì ní. Wọ́n lè lọ ìyọ̀gé náà. Bẹ́ẹ̀ni àrí èyí. Abanihi. My boys. Your boys. Wọ́n ní àti tó bruise ìwé. Ih? What is bruise ìwé? They forget you now. Well, you are bruising me. The better. They please. I went no one area where I go. The one area where I go. I was with it. If people tell you now for don't catch you, you won't be done your wife will do. And you were by just what's wrong with mama. Never saw you sorry, you get crazy. Ah, what's the problem? When you come here, I'm feeling like
Anya ye goma. Yeah. Bye. Ai tu kion. Ti kion baba. Ah, mo. Moya. Mo ya. Mama. Yo. Mira. Mira. Leona. Where go on? Where are? Where are? See ya. Oya ka. Okay. Oh, wa pala wa gwa. O ma ofe di wa. Ye ba gi one. Domo. One ma fe. Really gwa ka mo pa. Kama me kwa de ame yo ni agwezi. Ni wa ya to da we. O mo pa di o abu yo. O ka o. Era no me pe me kuma. Yeah. You have leave. O ma na mo be no apa de. Era yo me pe. Ah. Me kwa ka. Kwa o we on na. Buyaka. Buyori. Buyori. Era me. Ma pa bo. Ma ni nu wa o, ma ni nu da ka o. Ah. Ah, o go we ni ku e kwa. O pa de che ba re yo ma. Ai ma do we. Ye ma. Ai ma do we o. Ma ni nu wa o. O ba ro. Ari wonu ha se nu ta ni do ari o wa. Yi na go na. Ai. Ete. E di me yi. Egbo ba ma ka wa. Mo. Ma be ku kwa. Wo we ku e kwa e ma. Na. Ku ai ro mi me ba. I tell you, e no be ku. Buyaka. Ni la ba. Alive. Ari no taba. E vie bi ogo ma, awon le idoko ma via. Agwagwa. Akia buzaga. Buzaga. Susie, come. Oh, tell me. Sad. The way you want to make some better. When you want to tell me, you want some. I make that man want that diploma. The boy. Oh, mume na muye. Oh, ya me ya ku. Maru wa mume ya na. Ma ye ku. Ije o yo ye love ya gbe ni to mo lo ndo akon we. E mata. Abi no bunu we imu ni bu wa we ye. Oni mi. Aka jeze e wo no bu no jeze do go so re. E luri ari e say all different. So we forget on him. Iye ga sa me wa we. Iye ga sa me wa we. Wa wo bo yo. Wede Uja ebu e na. Ijaje we e o ji we. Me. E ba ye me. Ani suna. We jaji. Yes, ti gbi me say mi no le. Because e let me na ime ye prepare ye guide. E ti gbi me say mi no le na. Wo say ti nda imune se ya wu. Oh so Susie baby, Susie agbe wa. Susie mari wa ye wo ga so. No. I don't know. Susie. Ebu si na ri mi na ro pa no mero. Iye ro wa gbo ko ya me na e let we ya go wa. E say mi no ya go wa. Ya bozo we wa gogo do wa so Mudia, veni me ye nana. Meni versa. GK. Ado gbe samiro. Se ti sunu ni a. Ji Susie, ni mo to we wa hin. Iri onu, iri mo gbela.
Energy. What body a key? If I tell I'm a one body, I want a minute there. I'm on a single. Eh, wherever I mean, one make way, all walk one, no more year. Seconds, you know, I get ya with me. Grab here, grab your seven, grab with a family of the book. No, but go maybe time, who go there. And then they say, walk me at the way. Vera. Oh, where I am on work one. It's a man. If I'm work by my sister or Joa. A bunny, we died there in my vama one with baby. When Yakun is I to send me an email. Yaku, who have for CIA. Oh, there. Oh, where? Oh, for now so. There be a say there, 8 my week. What's saying you know you're posting up women while I was with me so you don't know. I'm go ahead. I would have been man name him. No, Hey, Papa. Hey, this crazy one. Huh? Hey, go give me that way. I don't be me here now. Huh? What me do? Oh, do. Huh? Hey, go with me. Watana, egbe mi ya gwemi. Imebi ni akin mi rai. Maybe ni akin e. Egbe wo me. Ha? Mi wa o edegbe. Maybe no sunu. Biji. Okuma nu ha hia na. Edo we okuma hia. Ayi du ya wa. Ogeri meni. We da egbe wo we ni. Ni meji, egbe me wo ni. Imi amashi nye tan. Ha. Ya amashi e. Ayo ni won ni. Ana mi bo so si wa ne. Odo I misbehave. Me e go ye better you know bo ogban wa we re. Ni baba. Wo da ru ogba. Eh? Owo ru wa we confuse. Mu ya ri ere. Ah, dibiti e. Oh, wo ba ru wa ba. Eh, wo ya ti ere ni ha. Anyo ni na ba na hu. Ale le wa ni. Ah. Huh? Wa be bo eh ya be bo ya ri ti bo baba e de me ni gbe de mo ma to mo we lu di gbe ko ai o le kata yi ha buzaga ma o da di o de buzaga la e no wa so bo ai e buzaga e buzaga ni ne ra bi jo e we no mama e wai o ba ni wai bana o ni buzaga me se no ni ti pa se buzaga ise ori awara ni gan na gómìnà ẹni mi mọ dé mú mi ori awara le o na gbe wa ba imunu ni eya ta mo egbe igi mi mo gbe ogba wa mewa ma ya get ma wo ya mudana you may understand maybe say ya gona gasa wa japa jasa ekebe ewu ya wa gbe wa se mi makume mu e se ye japa wa Ropa ewe ba gbo ihe igwe to tele ni wa le aga bu no ya anye se no bo buzaga iko vai wa gbagbe ami ebi e ebu emu buzaga emi wa ri po anyo yo bo anyo gu daba so ba van buzaga ba kinu ye gbo edo buzaga be ona kinu do iwo na mi o buzaga emi wa ri po anyo yo bo di buzaga wa wan anyo le ya why wait there the grace we want you drink why buzaga na ke bodo why ana gugun be o ni gbe buzaga besu e ko be gba ta ma mi ni ile ti ale ari egbera mi o egbije mi ile ri o ima se de yeye ha se o ta lo wa ri na bi ko ni ya
Igualé. Oh, brother, ça sonne bien, maman. Baby. Eh, moi, vera, ouais, brother, ça. Tota. Où est le brother? Mais bah non. O sas egbenoma o se ma baki de Facebook o yin mais mo sas eni ra na ga egbenoma Jesus total no you don't understand yeah ni o sas genia obu kan ni o editere Jesus ona do mu mo rejo una aka ere yo o kan ni no sas ma we bagbo Facebook diri won mi na titi ni yawa wure yawa mo mi yaye tiri ko ise na igba gogo tiri pe ko wa gbo e ko mi wa mu we me bo lori ran oya go no I want to to your Facebook no what's wrong I want you to see my president who not dead delete it igba kebala Ibi mo to mi are bien. Mario wa. Ake ti lo mi gbe. Iye o wa mu mi. Ti ma ble. Mi ri wa mu e wa ti lu wa. Ake mi ya gbe mi. Ami o de mi. Le ko jo le. Mo ko. Ake wa ni mi mi ti we mi pa. Okay, we go with it. Le, you don't want to say it. What that all? What you come in? Just as okay, yes as ku work iwe. Wa we say. I want say but ko wa ya o temi akitan ko. Wa gbebe dian, iwe gbe kitan re. Wona kin wori pa yo bo. Eri o dari wo wa iwo je. Anyanyo o dare lo kin. Wa ye ya kin abo. Wo ye ya kin wori pa yo fi obo. Oje ni won ya gemi ande lo tan mo wa wese gbodu wo se wo mai wo se wa wese gbodu Tata ebe ni age wo yuje e di mate ka ga di yuje ebe ni go ya si go jo ni eri meje wa na iwa se wona wa ya wa ma ari ti ayi wo ni ro e so la je so go we e mo panya ta bi se pa mi pa me wo o e ma ta ro wa ko ya mo wa mi owo wa mi mi wo ya we mi owo wa lu ga kakabo merci e ba we te ma lenu wa ki ko de ni owo kan mi wa me gbe me ri ba mi la re okun mi are ba ni Papa follow now. Ona go. Why you come? Why go me sami no? Me be sad me do. Ogbele yakwa. Ogbele yakwa. Ogoge yakwa. Me ma mo bo o to le gbe ta ma gbe o wa ma. Ma ko do mi me. Osa! Iji. Osa ze. Yeah. Me na la gbe. O ya sunu e. Wa de lu wa tori o madam. Iji mi o na give to mi o. Sa se mi amu me fi eme. Ero mo bero mo gbe. A give gba eno de na sa lo gwa I ma je o. What can it do me away? You don't tell we are now. Allow woman now. Me ata ma we. Ege ro again e ko ni me. Wo be ke ma mi gba ni e. Ege bu. Again no ye gbe mo ko ya me. Ege we gbe ko ya me. Oma, la. Susi wa na na fu kai. Wo wo me o. Tiri mo so wa ye la. Yo mo. Ko ma we. Ki ya mo so wo nye ni ya we ya wo. We yo nya. We yo pa fi me we sisi we versa here GK. E vo cho we bu ya no fi me. Baby na e ma ko me. Susi me mata ma we ya.
Imaka we boy na nu gwa nya le derio. Na suze eto na agbo ko ya mena. Cheta mama. We ma jaji we megbe. Ebo ni ga juwe ya. Yeah, we don't ya mume. We don't ya film me bedi. Omo ego, omo melega. Otamu. Bebe wọ́n máa gbìmẹ̀, wọ́n máa gbìmẹ̀. Iku ẹ̀bùn, ìta òwe mọ́tò ògbà ògbókí. Gbọ́dá ìtí àgì fíwẹ̀ á fíwẹ̀. Túnṣí wíwọ́ lákínà, òun àmà. Ọ̀sẹ̀ wí àìlẹ́ni à, ọ̀pá. Orí ṣòbò mi lọ. Bàbá ìyọ̀bọ̀ mẹ́. Ìmẹ́ni ìyá ẹ̀ ni à ń la ògbó lọ. Túnṣí gbàgbé, túnṣí wíwọ́ lákínà. Iku ẹ̀bùn iku ẹ̀bùn mene ina mene feza efo choje ke iwo wa gbe ma meyo ko ya na yi beta la yeta ye ti moto o ya no tapa o iya ja no ga mu we ni we ni service ya ma ri go nu we bank yi bo mi loji o ma ni iwa se abe chicken wings eniki iwa si go meji leya efe ba bi we gbe na de do sunu na wuti yebi o si e ibi tabu ana obo ni o se wo se me wo o ga ti baby efe boy ri mi waje abi di ka bi na me ma me na me ni awo yen yo ko wa lo mo pa me va ni ga ku me go na we fa boy nya lele to na give me bo na gi ya se te Oma ose tell my bana on ekini e ga make so akọ ni ni gege bo wo go mi na no o pa ka mi mo ke ko mu ki yo kri ni o mo so ko me la wo se ni lo bo ni yi ne go me si gi me yere yi si go ku awa ge agwa si go me re my sister o mama ya tewe ni ru ne buga o ke we gbe so akọ ni se mi ara ya to mi ara na me so si wa na ki che me la ogo la ya tewe wa se Susi wa na hina ite ku ekwa ikaka bo go si mi ni bu ode gu ode o marie ogwe baby fu bege na nia fu bege ona mi agwa go ibie ki wona bua iye be die nya bu nya WhatsApp gana e WhatsApp ni we na 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 me no e go ro go me pa na na ya we yo me ni na go we posati akwe go saro iya kwe go wisdom unie go watesi u bege na na bi no tu ese na ami ata iye koro go na na apa ka ile le na na iye ro na oma sugar boa inya na na sugar let's go oh yeah o se me ogugun go me ko ni we tiri mo so wa ye na ni iya wa elote fimo ọ̀pọ̀ ìgbè náà ọ̀nùyàn bá ti mọ́tàmáyà ọ̀nùyàn ẹ̀. wọ́n tẹ̀ ní à. ìwé náà sọ́pìlà náà bẹ́ẹ̀ mẹ́kẹ́ ṣùgbọ́n ní ìjọba ìyàwó. ọgbà tẹ̀wọ̀lẹ́ wọ́n tẹ̀ mọ́ ìwé náà. gbára fi ẹ. wọ́n bá kàní ọ̀sẹ̀ nínú mi. ẹ̀hẹ́ gbẹ̀mú yàn án. ṣùgbọ́n gbọ́. ìyá. Sugar, don't really hear it. Sugar, don't worry about it. Now we're working more when I'm out here now. Susie, no. Now, mama, we're coming. Pega com ele tá certo, Susie Maria Obama. Pega. Susie me sama we so we gbe fa gbe ko na remo. Ge na ma pase we na na. Ina le we do me want to discuss gbe me ni ah. We do discuss gbe me. Avec Muzaga, mo vira tuwa ya. Ọmọ ojú ẹ̀yìn tí odò ní ìwà rẹ̀
So my work is here and here around here. So when I do your question where ọmọ máa ń na gé ọ ìjẹgbà iná bẹ̀rẹ̀ ló gé ọ yàtọ̀ sí wa àmọ́ sáfà wẹ wà fún wọn dáa àwàdà ẹ̀dọ́ yà pété wẹ ìṣòdó anagbálẹ̀ wọ wí mà nígbà wẹ wọ́n àárẹ̀ àṣẹ gbàlà wọ̀ ẹ́ manẹ́gbẹ̀ náà lè ju ìyọ̀nà mà wàlọ́ ìtìlẹ̀ náà ló ní wẹ́ ògbọ́ wo bí mà ilẹ̀ sọ̀rọ̀ ló fẹ́ ẹ̀ná mo sì wọ́n 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 máa yé ọtí mánà tí ká gbúdà bísí nà lọ́kọ́ à ọ̀dẹ̀rú ìró odò òdìríre àyẹ̀ ọ̀rìdà ẹ̀yìn náà kéè òdọ́ni òbọ̀wẹ́ àákẹ́nàgbàlẹ̀ mà nẹ́gbẹ̀rẹ̀ yọ ẹ̀nẹ̀ ẹ̀yàrá ìtàbí má sẹ́yọ̀ wẹ̀ ni mà nẹ́wọ̀ kò lórí ìwà èèyàn kíbo ìwà ọ̀sẹ̀ náà wẹ̀ ní ọ̀nà ọ̀la wọ́sùn. Buzaga buzu buzu buzaga buzu buzu. Àwa mẹ́rin wẹ̀wà ní mọ̀tánà ẹgbẹ̀rẹ̀ gbòmí mẹ́mẹ́rin ló túnmọ̀ àwa mẹ́rin náà yàrá èmi ẹ̀ka wọn yan odò ìdíríge àyànkí wọn. Buzaga buzu buzu buzaga. I not them. I don't know. Ela Catania. Papa, odò ìrìyẹ́ mi ní ìjọba. Le mẹ́rin ló yà sùn wẹ̀. Papa kí èdè mẹ́wẹ́ èdè mẹ́yẹ́ yìí nàbínà. O ti buzaga buzaga lè lè yà fún yà. Buzaga. A di bìẹ̀ ká kékeré. Yíyà mìíràn rò dé yíyà wẹ̀ yà kí yà kú. Èdè mẹ́rin àti wà bẹ̀gà. Ayọ̀ bọ̀ pẹ́wẹ́ èdè mọ́nà. Ọ̀kìn ní ìwà jẹ́mi nàná. Ọ buzaga lè lè yà fún yà. Mi kàn dẹ́ buzaga. Ẹ gbé wọ́n mẹ́ o. Ìnáyà mi ń fi gbọ́ ajé mi nàná. Ẹ̀tọ́ yà kíta wẹ èdè rámá ní ìkànnì wọn. Ìyẹn tí wàá sọ tẹ́lẹ̀ àná wá ayé mi wọn àti àná. Ìdáhùn ẹ̀ ìdáhùn ẹ̀ yáyáyá Yéṣu ògùn yóò wọ̀ bọ̀. Ìyá àti ẹ̀pẹ́ yà kúrò ọ̀yẹ́ ìlànà ti ẹ̀bọ̀ yọ. Ẹ̀rẹ̀nà wà lóyá ajé òtẹ́ ẹ̀rẹ̀nà dùn ọ̀pá àgbẹ̀tọ́ màá ní ìyàwó àwọn ẹ̀rẹ̀ òtẹ́ gẹ́ orí wọn ló fi lọ́gọ́ pẹ́ ikú oníkẹ̀bẹ́ kọ̀ọ̀kan ó rí mú wọn náà látòrí èmi àrí ó dọ̀ pìàpá àmà ẹ̀sẹ̀ wà ní náwó ní mi àgọ́ àwọn ẹ̀bùn àná ẹ̀jẹ̀ orí wọn lẹ́yìn ní òkè kékeré àwọn àmì kí ni orí wọn yàn ọ̀yí pé náà fi bọ̀ pìà nínú òkùnkùn ní mẹ́ bí sẹ̀fẹ́ ní wọ́n ìdìbò mọ̀ sùn wọn náà wẹ̀ ní àwọn náà wẹ̀ yàsìwá pẹ̀lú ilé ẹ̀kún ní sọ́tọ̀ wọn mágún ní ewu ẹ̀rí nínú ọ̀tá màmẹ́ ní iná wẹ̀ àwẹ́ tó rí àwọ̀ ìmá ẹ̀ iná káwé ní ìwú ẹ̀ ọ̀nàdọ̀ àwọn àyàn wọ́n sì Ẹ̀pẹ̀rẹ̀ àyàn pa ìra rẹ̀. Buzaga. Buzu buzu. Buzaga. Buzu buzu. Orí ẹbí ẹ̀rẹ̀. Ilé nàkíyàn sẹ́ni ẹ̀yẹ. Ilé àrí sẹ́ni ẹ̀yẹ. Wẹ́. Nùgbà ẹ̀yìn ìrìnàrí àná ẹ̀rọ mi ọ̀gbẹ́ ìrìnàrí àná sùn. Ọ̀bẹ ọ̀gá gbẹ̀rẹ̀ wọn. Àwọn ni wọ́n fi dẹ́gbọ̀ ọ́. Ọ̀bẹ ọ̀gá gbẹ̀rẹ̀ wọn lẹ̀. Wọ́n lò ní wọ́n bí ọ̀gá gbà ọ́. Wẹ́. Wọ́n wá ẹ̀rẹ̀ nínú ẹ̀. Ìrìnàrí àná ọ̀gbẹ́. Ìrìnàrí àná ọ̀gbẹ́. Kágbẹ̀ wáyé tí ẹ bọ̀. Bàbá wọn máa tẹ́lẹ̀ nípa wáyé tí ẹ bọ̀. Mẹ́rin náà. Kágbẹ̀ mẹ́rin náà báyìí. Mẹ́rin náà. Ìwé ẹ̀bọ̀ ni wáyé tí ẹ. Iye ká tẹ̀wé àgbéra rẹ̀. Iye ká wí àgbéra rẹ̀. Ẹ̀bọ̀ ni wọ́n máa láti ẹ̀ ìwà wọ́n bí ìwọ̀n.
Mo bí àgbéyàwó. Ọmọ náà ṣe mo bí àgbéyàwó. Ìyé. Wọ́n sì bí bá gẹ̀rẹ́gẹ̀rẹ́ lóbi àgbà. Ẹ̀bùn ní sẹ́ ẹ̀fẹ́. Wàhálà bí ó kékeré mi ìjẹ́sì mi lọ́dọ̀ wọ̀ ló mẹ́. Ó kékeré mi ìjẹ́sì mi lọ́dọ̀ wọ̀ mẹ́. Ẹgbẹ́ gbọ́ àpò yẹn. Tí mo ní tábù wẹ̀ náà yà, ètò mi wáyà rí ẹ̀ kan tó. Ọtí máa wú, wáyà rí ẹ̀ kan tó. Ọmọ náà rí ẹ̀ kan tó. Wá wáyà rí ẹ̀ kan tó. Òkú náà wà ó ní kéèké ló náà rí òkú ní nítorí màá ẹgbẹ́ àṣẹ, màá ẹgbẹ́ ọdún máa wà lóṣù mi. Kèrè wẹ́ wà ó ní ó ti ẹgbẹ́ wẹ́ àdé. Ẹgbẹ́ náà lẹ́wọ̀n ní àmì ẹgbẹ́ rẹ̀. Àmì àná tàbí kò ní kàtọ́. Àmì àwọn ẹgbẹ́ náà wà ní Àgbẹ̀ ọ̀pọ̀ ọmọ akọ́lẹ̀ rẹ̀. Ọ̀pọ̀ ọmọ akọ́lẹ̀ rẹ̀. Buzaga. 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 Buzi buzi. Káwọn ká buzi sáwọn náà lọ́wọ́. Wọ́n. Ọmọ bọ̀. Yóò ní yóò kágbẹ́. Kágbẹ́ fún àbò yẹn. Káwọn náà kágbẹ́. Ọgbọ̀ àbò yẹn. ilé àgbọn olùkọ gánà lè lù wá ọ̀dọ̀ náà ló gbé jù wá ló gbé jù wá èyí ó gbèsè tí yàwó ẹ bó sùn nìyẹn nàgbọ́n ẹ náà yé mi. Igbó ògbó yẹn náà ló ṣiṣẹ́ ẹ̀tọ́ yà gbọ́dọ̀ wa. Ọwọ́ wa gbé ó náà wà mú ṣiṣẹ́ níbi ọ̀yà wa ọwọ́ yìí kálọ́kálọ́ lẹ́yìn kejì. Gómù ẹ̀ ẹ ó gbà ẹ̀ méjì wọ̀ wọn àlùsùn láì dáhùn yàrá yẹn ẹ bọ́ mi lùlù rẹ̀. Bàbá ayé dé ẹ̀mẹ́rin ló kí ẹ ṣe òkú ẹ̀ ẹ̀mẹ́rin náà lóyún tí wọ́n lò mẹ́. Àwàwọ̀ ọmọdún ẹ̀ bọ́ sẹ̀lẹ̀ pé wọ́n mú jọba ẹ̀ bọ́ àṣẹ̀lẹ̀ pé ẹ̀ ó wà wọ̀ wá gbé omi náà ẹ̀ wá. Ẹ búbọ̀ wọn ẹ̀bẹ̀ ni wọ́n bá. Adé fìlú adé ọ̀tọ̀ tó ṣe wọn bí agbọ̀wọ̀ ẹ̀ dáa ní wọn bí yàtọ̀ náà ẹ̀ 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 àbùbù àgùntàn.